Gbàrà tí gómìnà yìí bá gbéjọba sílẹ̀ la máa fọwọ́ òfin mú un. EFCC ló sọ bẹ́ẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè yìí Economic and Financial Crimes Commission EFCC ti sọ ọ́ di mímọ̀ pé gbàrà tí gómìnà ìpínlẹ̀ Zamfara Bello Matawalle bá ti fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà lọ́jọ́ 21 oṣù karùn-ún ọdún 2023 yìí làwọn máa fọwọ́ òfin mú un kó lè wá jẹ́jọ́ lórí ẹ̀sùn ìwà jìbìtì kan tí wọ́n fi kàn án pé ó kó 140 bílíọ̀nù náírà tó jẹ́ owó ìjọba ìpínlẹ̀ náà sápò ara ẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ tó gbé yìí kò bófin mu, ìjìyà sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. Àjọ ọ̀hún ní ìdí táwọn ṣe ń dúró de àkókò tí Matawalle máa gbéjọba sílẹ̀ kó tó di pé àwọn fọwọ́ òfin mú yìí ni pé òfin kò fààyè gba ẹnikẹ́ni láti pe gómìnà tó ṣì wà lórí àlééfà lẹ́jọ́ tàbí kí wọ́n fi ọwọ́ òfin mú nígbà tó ṣì wà lórí oyè. Ṣùgbọ́n tó bá ti kúrò ló máa lè wá jẹ́wọ́ bó ti ṣe ṣòwò ńlá kan tí wọ́n lò pòórá nínú àkáǹtì ilé ìjọba rẹ̀ fáwọn. Wọ́n ní gbogbo ohun tó yẹ pátá làwọn ti ṣe lórí ọ̀rọ̀ náà báyìí, kò sì sọ́nà kankan rárá fún Matawalle láti jàbọ́ nínú ẹ̀sùn ìkówójẹ táwọn fi kàn án yìí. Nínú àtẹ̀jáde kan tí EFCC fi síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n ti sọ pé à ń fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ará orílẹ̀-èdè yìí pátá pé mẹ́wàá yóò ṣẹlẹ̀ nígbà táwọn gómìnà kọ̀ọ̀kan bá ti gbéjọba wọn sílẹ̀. Kì í ṣe Matawalle nìkan la máa fọwọ́ òfin gbé o, àìmọye àwọn kan lè máa gbọ́ pé wọ́n ń jẹ́jọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn lọ́dọ̀ wa. Àlàyé náà fi kún un pé àwọn ẹ̀sùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo tí Matawalle ń fi kan alága àjọ náà pátá kì í ṣe tuntun o. Ó di dandan kí ẹni tá a lù tara dáadáa. Ó ń wá ọ̀nà láti jàjàbọ́ ni, kò sì lè jàbọ́ rárá. Ibi tó dáa gidi láti gbà mú báyìí. Àwọn ẹ̀rí tó dájú wà lọ́wọ́ wa pé ọwọ́ rẹ̀ kò mọ́ rárá. Àwọn owó kan wà tó lọ gbà ní báǹkì tó níjọba òun fẹ́ lò láti fi ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè kọ̀ọ̀kan láàrin ìlú. Ṣùgbọ́n tó jẹ́ pé ṣe ló da owó náà sápò ara ẹ̀. Èyí iṣẹ́ kò ṣe é, bẹ́ẹ̀ ni kò sì fi owó ọ̀hún padà sí àpò ìjọba. A máa lọ fọwọ́ òfin mú gbogbo àwọn tó sọ pé òun kó owó náà fún. A máa lọ fọwọ́ òfin mú nígbà tó bá gbé ìjọba rẹ̀ sílẹ̀ tán. Ibi gbogbo tí owó náà gbà lọ pátá láti mọ̀ báyìí. Àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe gbogbo tó pín owó ọ̀hún sínú àkáǹtì wọn láti rí. Àwọn iléeṣẹ́ náà tí iye wọn tó 100 gba owó lọ́wọ́ rẹ̀. Wọn kò sì fi owó náà ṣe iṣẹ́ kankan ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n torí ẹ̀ gbà á. Ohun tó yani lẹ́nu ni pé àwọn kọ̀ǹgílá kọ̀ọ̀kan tá a ti fọ̀rọ̀ wá lẹ́nu wò ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn gba owó lọ́wọ́ Matawalle, ṣùgbọ́n tó kàn án nípa fáwọn pé káwọn dá gbogbo owó náà padà sínú àkáǹtì òun kan báyìí tó fún gbogbo àwọn. Kọ̀ǹgílá kan nílùú Àbújá gba owó iṣẹ́ bílíọ̀nù 6 kan lára iṣẹ́ oníbílíọ̀nù 10 lọ́wọ́ Matawalle, ṣùgbọ́n kò ṣiṣẹ́ kankan fún ìpínlẹ̀ náà rárá. Ó ti dá àwọn owó ọ̀hún padà. Aláròyé gbọ́ pé gbàrà tí àjọ náà ti kéde pé àwọn yóò fọwọ́ òfin mú Matawalle tó bá fi ipò rẹ̀ sílẹ̀ ní bẹ̀rùbojo ti bá àwọn èèyàn nínú ilé ìjọba rẹ̀ tí kò sẹ́nì kankan tó mọ ohun tó lè ṣẹlẹ̀ báyìí. Ṣá o, Matawalle pàápàá ti sọ pé kì í ṣòun nìkan ló yẹ kí wọ́n fẹ̀sùn ìwà ìbàjẹ́ àti jìbìtì kàn rárá. Ó ní ṣe ló yẹ kí wọ́n ṣèwádìí alága àjọ náà, ìyẹn alága àjọ EFCC ọ̀gbẹ́ni Abdulrasheed Bawa. Ó ní kí wọ́n ṣèwádìí ẹ̀ dáadáa nítorí ọwọ́ rẹ̀ pàápàá kò mọ́ nípa ẹ̀sùn ìkówójẹ gbogbo. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.